ayé tótó ayé àkàmàrà àṣé lóòótọ́ ni pé ogun láyé tá a wà nù rẹ̀ yìí èmi ò tètè mọ̀ pé ogun láyé tí mo bá mọ̀ pé ayé lógun ni n bá ti múra kalẹ̀ bó lówó láyé yìí ogun ni bó lówó láyé yìí ogun ni bó tiraka tó jẹ́ nǹkan láyé yìí ogun ni bó bá tún jẹ́ nǹkan láyé tá a wà yìí wàhálà tún ni kí la ti ṣèyí sí ọ̀rọ̀ mi lọ bí òwe lọ́jọ́ tèní. ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo ní kí n wá fi tó yín létí. ẹ̀yin náà ẹ rí i pé ó ti tó bí oṣù kan tí mo ti wá sórí ètò yìí gbẹ̀yìn. ó ní bó ṣe jẹ́. ṣùgbọ́n ohun tójú mi rí màá rò fọmọ aráyé lórí ètò yìí lọ́jọ́ tèní. ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ sóhun ìfẹ́ SOMIDA kí lójú mi rí. mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún ẹ gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní. ìbà lọ́wọ́ olódùmarè ọba mi atẹ́rẹrẹ kárí ayé ọba ńlá tí ń fọba jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ akọ́dá ayé ìbà àṣẹ̀dá ọ̀run ìbà ìbà ládé ládé ìbà lóyè lóyè egungun lé mojúbà òòṣà ọjà mojúbà ìbà yín ìyá mi ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀ ìbà yín ìyá mi amọ̀lòlò alàròrò wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná ẹ̀yìn lọ́jà tó kún tí ò lérò ìbà ọ̀sùn sẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè ayùn àwẹ̀dẹ̀kù tó wẹ̀ mọ́ ìbà gbogbo pèdèpèdè ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí atẹ́gùn ẹ̀jẹ̀ ń rí tèmi wí lọ́jọ́ tèní lórí ìkànnì tá a wà yìí bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ orúkọ mi ò tí yí padà Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí ń pé àrí ìlú ni mí àwa lọmọ oníjà kòmánà àjàní mògún ni mí ará àjámọ̀ àwa lọmọ epo ń pọn ruru àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjàníta níjà lẹ́yìn kùlé òun ṣèbá pọ́nbépo rẹ lórúkọ tí wọ́n ń gbàjà. ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti gorí ètò. mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfẹ́ tẹ́ ẹ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV yìí àti orí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà ìláyé lédùá kò ní jẹ́ ó tán bẹ̀ o ẹ bá ń ṣàmì àdúrà. ọ̀yá ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ayé tótó ayé àkàmàrà. ẹ gbọ́nà ibo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lọ́jọ́ tèní ṣùgbọ́n ẹ jẹ́ ń dé lóko tọ́nu lọ́hùn náà kí n jẹ́ iṣẹ́ tí ń bẹ ní ìkáwọ́ mi bí fún gbogbo ẹ̀yin tẹ́ wà létí ìgbọ́ ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. ará àdúgbò tuntun ti dé o. káàsà ojúlé iṣẹ́ studio ṣerídémọ́à tó fìdí kalẹ̀ sígboro Olúkútọ̀nù ní àdúgbò àpápá àbàtúà ní ìmẹ́bìlà MTN tó wà níbẹ̀. ó ní kí n sọ fún gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ yín pé àkókò rèé láti jẹ́ kí àwọn ọmọ yín àbí àwọn ọmọ ọ̀dọ́ yín pàápàá jùlọ àwọn ọmọ tí wọn ò níyá mọ́ tí wọn ò ní bàbá mọ́ kí wọ́n kọ́ iṣẹ́ tó yè kóró láàrin ọdún kan péré pẹ̀lú owó tí ò gani lára jù àpò 15 ìyẹn 15,000 francs. ojúlé iṣẹ́ studio ṣerídémọ́à wọ́n ní kí n sọ fún yín pé bẹ́ẹ̀ tí rìn gbà rèé o àwọn iṣẹ́ tó ti wà ńlẹ̀ táwọn ọmọ yín yóò kọ́ láàrin ọdún kan pẹ̀lú owó àpò 15 rèé o. wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń sarúgbó domidan ìyẹn makeup. wọ́n tún kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe èékánná ẹsẹ̀ bí wọ́n ṣe ń fọ ẹsẹ̀ ìyẹn pedicure. kò tán síbẹ̀ wọ́n tún kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe èékánná ọwọ́ bí wọ́n ṣe ń fọwọ́ àti bí wọ́n ṣe ń ṣe èékánná ọwọ́ ìyẹn manicure. àní ó tún kù nìbọn ró wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń wé gèlè ní ojúlé iṣẹ́ studio ṣerídémọ́à. kò mà tí ì tán síbẹ̀ wọ́n tún kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe massage ìyẹn bí wọ́n ṣe ń tẹ ara fún gbogbo ẹni tó ti ṣiṣẹ́ títí tó ti di mìkákò. wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń tẹ ara fún wọn tí wọ́n ó sì nà. gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n kọ́ àwọn ọmọ yín láàrin ọdún kan péré ní ojúlé iṣẹ́ studio ṣerídémọ́à
pẹ̀lú owó tí ò gani lára 15,000 francs. bóyá ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wọn ní ojúlé iṣẹ́ studio Chérie de Moi àwọn nǹkan tẹ́ mú dání rèé o láti darapọ̀ mọ́ wọn níbẹ̀ ẹ mú ìwé ọjọ́ bí ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ yìí ìyẹn acte de naissance ọmọ yìí àti fọ́tò pélébé ọmọ yìí méjì ìyẹn photo d'identité pẹ̀lú àpò 15 ìyẹn 15,000 francs tá a sọ tẹ́lẹ̀ nínú 15,000 francs yìí náà lẹ́tù gba ẹ̀wù tí ọmọ yìí yóò mọ wọ̀ lọ bí iṣẹ́ yìí ìyẹn t-shirt ojúlé iṣẹ́ studio Chérie de Moi àǹfààní bàǹtàbàǹtà ni wọ́n gbé kalẹ̀ yìí fún gbogbo òbí àti alágbàtọ́ ẹ tara ṣàṣà kẹ́ẹ̀kan sí wọn nígboro ìlú Kútọ̀nù kọ̀tán síbẹ̀ o ojúlé iṣẹ́ studio Chérie de Moi wọ́n tún ta àwọn nǹkan lóríṣiríṣi níbẹ̀ bí àwọn aṣọ ìgbàlódé tó ní àmì ìdánimọ̀ studio Chérie de Moi lára àwọn aṣọ tóbìnrin yóò wọ̀ tí ọkùnrin yóò sì mọ jí wò àwọn aṣọ tọkùnrin gan yóò wọ̀ tóbìnrin yóò sì mọ fọfun gbogbo ẹ̀ ni wọ́n ń tà ní ojúlé iṣẹ́ studio Chérie de Moi kọ̀tán síbẹ̀ o àwọn ìpara tojúlé iṣẹ́ studio Chérie de Moi tó ṣe ń pé ẹ mọ̀ bá Chérie de Moi lára rẹ̀ àwọn pàfẹ́ Chérie de Moi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá ní ń bẹ lójúlé iṣẹ́ studio Chérie de Moi àní tẹ́ ẹ bá fẹ́ wọ ojúlé iṣẹ́ studio Chérie de Moi wọn ò sọnù rárá ẹ̀yẹn dégboro ìlú Kútọ̀nù ní àdúgbò àpápá àbàtúà ní ìmẹ́bìlẹ̀ ńlá ti M10 tó wà níbẹ̀ premier étage gangan ni wọ́n wà o ibẹ̀ gangan ni wọ́n fìdí kalẹ̀ sí tí wọ́n ti ń sarúgbó domidan tí wọ́n ti ń ṣàgbàdèwé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè Ajá Fauziata sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +229 62 42 07 68 àbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +229 99 00 82 59 ojúlé iṣẹ́ studio Chérie de Moi ibẹ̀ gangan ni wọ́n ti ń ṣàgbàdèwé. bẹ́ẹ̀ ni ìpolówó ọjà òun làgúnmọ̀ òwò ẹ̀yin náà lè gbé ìpolówó ọjà yín wá sórí ìkànnì yìí ká bá yín náà sórí àtẹ́gùn torí gbogbo àgbáyé ni wọ́n ń wò wá báyìí ẹ jẹ́ ká yóò mọ iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ jẹ́ ká yóò mọ ọjà tẹ̀ ń tà ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ ká jẹ́ òbúgbàjẹ́ lọ́dọ̀ yín bóyá ẹ bá fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Ajá Fauziata ọmọ ṣàléwá olùdarí ilé iṣẹ́ studio Chérie de Moi nígboro ìlú Kútọ̀nù tí wọ́n gbé àǹfààní bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún àwọn ọmọ wa àti àwọn ọmọ ọ̀dọ́ wa láti lè kọ́ iṣẹ́ tó yè kooro ilé iṣẹ́ yín ò ní jóná ẹ bá ń ṣàmì mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìyá wa Sherifat Bello Mrs Famod láti ìlú London lọ́hùn-ún tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé iṣẹ́ studio Chérie de Moi ẹ kú àdúró tí ohun ìfẹ́ SOMIDA London ò ní bàjẹ́ Benin náà ò ní bàjẹ́ Nàìjíríà lápapọ̀ kò ní bàjẹ́ ìlú ẹnì kọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ ẹ bá ń ṣàmì àdúrà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọmọ Láìbádé láti ìlú Paris ìyá wa Ajá Sọ́bírà Bẹ̀kẹ́ láti Paris lọ́hùn-ún ẹ kú àdúró tí ohun ìfẹ́ SOMIDA mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá àṣàlẹ̀ wa bàbá wa Ajé Abdulhakeem Adelabu bàbá Baikisa láti ìlú Gabon ẹ kú àdúró tí wà lórí ìkànnì yìí láì gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ìyá mi ìyá lálùbáríkà àpótí owó àpótí ajé Ajá Rahima Bakari ìyá mi ìyá Ibrahima láti ìlú Kútọ̀nù ń bẹ̀ ọmọ sẹ́lú ọba ọmọ àrórà àgbá ètò ẹ kú àdúró tí ohun ìfẹ́ SOMIDA o ẹ bá ń tọ́jú ìyá mi ìyá lálùbáríkà alájà tèmi nìkan Ajá Salimata ọmọ kúṣe bí àlá
ẹ bá ń tọ́jú màmá ẹ bá ń kí màmá yìí pé wọ́n kó àdúró ti ohun ìfẹ́ SOMIDA lórí ìkànnì tá a wà yìí. Ẹ wò ó, ẹ jẹ́ kí n dá oko kíkì mi dúró síbí yìí lọ́jọ́ tèní. Tó bá ti di ọjọ́ iwájú a tún mọ kíra wa díẹ̀díẹ̀ lórí ìkànnì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yín pé a pọ̀ jàǹtìrẹrẹ lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ fi ń bá wa gbọ́. Ẹ gbọ́ná kí ló ṣẹlẹ̀ sí ohun ìfẹ́ SOMIDA tẹ́ ẹ fi rí lórí ètò láti bí oṣù kan sẹ́yìn. Hey, Ògúnláyé yìí, ayé tótó, ayé àkàmàrà, ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ohun ìfẹ́ SOMIDA fọ̀nsà káàkiri àgbáyé. Kí n tó sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi yìí, mo ní ìbéèrè kan fún yín o. Kẹ́ ẹ dákun, kẹ́ ẹ tọ́ mi sọ́nà, kẹ́ ẹ là mí lọ́yẹ̀, torí ohun tá a bá mà ó ṣàgbà ẹni. Kí ni ìbéèrè àkọ́kọ́? Òun ni pé ẹ gbọ́ná ṣé mo ní ìgbéraga? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ẹ lè mọ fi ìdáhùn yín ránṣẹ́ sórí nọ́mbà tí mo pè fún yín tẹ́lẹ̀. Nọ́mbà ohun ìfẹ́ SOMIDA gangan ni. Ẹ tọ́ mi sọ́nà, kò sí ìtìjú níbẹ̀. Ẹ gbọ́ná ṣé mo ní ìgbéraga? Ìbéèrè ẹlẹ́ìkejì, ẹ gbọ́ná ṣé mo ní àfojúdi? Ẹ dákun, ẹ fi èsì yín ránṣẹ́ sórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA lórí WhatsApp. Ẹ gbọ́ná ṣé mo máa ń gapá, ṣé mo máa ń gawú? Ẹ dákun, kò sí ìtìjú ń bẹ̀. Ẹ fi èsì yín ránṣẹ́ sí mi. Torí mi ò mọ ohun tí mo ṣe tí wọ́n fi wá dán mi wò. Mi ò mọ ohun tí mo ṣe tí wọ́n fi ń yẹ̀ mí wò. Mi ò mọ ohun tí wọ́n rí. Mi ò mọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń lépa mi kiri. Ọmọdé ni mí nídìí iṣẹ́ tí mo wà yìí. Ṣé pètí YouTube bẹ́ẹ̀ lẹ máa ń pè é? Mo kàn dàgbà síkùn lásán ni. Àbí wọ́n ròyìn pé mò ń gbówó wọlé nídìí iṣẹ́ yìí ni. Iṣẹ́ yìí ò mọ̀ rọrùn fà á. Ṣé ti ìwádìí káàkiri ọ̀dọ̀ àwọn àgbà ní ká sọ ni? Àbí ti fèyíkọ́gbọ́n tí wọ́n ń gbé wá ká wa mọ́lé tó ṣe ń pé wọ́n kàn rojọ́ kalẹ̀ bìbà. Ìwọ ló bẹ̀rẹ̀ sí ní wá ọpọlọ tó fi mọ́ gbé kalẹ̀. Ìgbà míì ọpọlọ rẹ yóò mọ yí bíi táyà mọ́tò, ò ní rí àgbékalẹ̀. Tí wọ́n bá wá rojọ́ kalẹ̀ fún ẹ ń gbà míì báyìí, àgàgà àwọn obìnrin, ọkọ mi ṣe gbá ó ṣàwo nígbà tí mo jí, nígbà tí mo lọ, nígbà tí mo sùn, nígbà tí mo ń dáná. Ìwọ wá bẹ̀rẹ̀ sí ní fi ọpọlọ gbé. Báwo ni mo fẹ́ gbélé ìkalẹ̀ fáwọn aráalé kó wọ́n lè gbọ́ mi yé, kínú wọn lè dùn. Ìwọ ló mọ̀ wá ọpọlọ kiri. Ìgbà míì ọpọlọ rẹ yóò mọ yí bíi táyà mọ́tò báyìí. Ìgbà míì tó bá tò títí, o lè gbàgbé ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí wọ́n wá rò fún ẹ. Gbogbo rẹ̀ ó tó wá dàrú. Mélòó la fẹ́ kà? Ṣé lè ní ká wá wò ni? Tó bá jọrọ́ lójú ẹlòmíì, òun náà lè tẹsẹ̀ bọ iṣẹ́ tí mò ń ṣe yìí kó lè mọ̀ bí ti ń rí gbà. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọmọdé YouTube lásán ni mí. Pètí YouTube bẹ́ẹ̀, mo tún sọ lẹ́ẹ̀kan sí i. Ìyá mi Àjàbẹ̀kẹ́ láti Paris, àwọn ni olùkọ́ mi, wọ́n ti mọ kọrìyé mi lọ́hùn. Ẹ̀yin aráalé, ṣé èyí tí mo sọ yìí ni ká wá wí ni? Àbí kéèyàn tó wọnú program partner YouTube, ìyẹn tí YouTube yóò fi dáyàn mọ̀ yìí pé lágbájá báyìí ń ṣiṣẹ́ lórí YouTube. Kò mọ̀ rọrùn fà. Kì í ṣe gbogbo ẹni tó wà lórí YouTube náà ni YouTube ti dá mọ̀. Tó o bá fẹ́ kí YouTube dá ẹ mọ̀, o gbọ́dọ̀ wọnú program partner YouTube náà. Kò sì rọrùn kéèyàn tó lè wọnú program partner YouTube náà. Torí pé àwọn nǹkan méjì kan wà tó ṣe pé kò rọrùn láti rí. Ìwọ tó o bá gbìyànjú, tó o bá rí nǹkan méjì yìí tí YouTube gbà ẹ́ wọlé, ó yẹ kó o máa dúpẹ́ fún Ọlọ́run ọba ni. Àgàgà níbẹ̀ náà tá a wà yìí, mo rántí ọjọ́ tí mo pe olùdásílẹ̀ orí ìkànnì Africa Talent TV tí mo sọ fún yín pé mo ṣẹ̀ṣẹ̀ wọnú program partner YouTube ni o. Bàbá yìí sọ fún mi pé níbẹ̀ náà tá a wà yìí náà, akọ́ṣẹ́ lẹ ṣe o, torí kò easy rárá. Òun gan tó ń ṣe Africa Talent TV kò fákòun tó wọnú program partner YouTube. Mo ní iṣẹ́ Ọlọ́run ni, à ń polówó rẹ̀ bí ẹni polówó tìmọ́tì ni. Mo kí bàbá yìí púpọ̀. Orí ìkànnì yìí ò ní jóná, ìkànnì tá a wà yìí náà ò ní jóná. Ẹ bá ń ṣàmì àdúrà. Ṣé gbogbo eléyìí ni ká wá rò ni? Ẹ dákun ẹ ṣàánú mi. Ọmọdé YouTube ni mí, pètí YouTube òun náà ni mí. Ẹ wá jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Kẹ́yìn aráalé kẹ́ bá lè mọ̀ yín pé ogun láyé tá a wà nù rẹ̀ yìí,
bó lówó lọ́wọ́ ogun bó lówó lọ́wọ́ ogun ni. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti mọ ohun tó ṣẹlẹ̀ tẹ́ ẹ fi rí mi lórí ètò láti bí oṣù kan sẹ́yìn. Mò ń bọ̀ mi tí dé ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Àní ṣàdédé ni mo jí ní ìdájí o ni mo bá gbé àgé àlùwàlá wípé kí n bọ́ sí gbagbalé kí n gba tẹ́gùn ìṣẹ́jú díẹ̀ méjì kó tó di pé ń ṣàlùwàlá láti lọ kírun àsùbá torí àwọn atẹ́gùn ìdájí yìí ìmọ̀ ń tutù dáadáa ní àwọn agbègbè tèmi ń bí yìí. Ṣùgbọ́n bí mo ṣe ṣílẹ̀kùn pẹ̀lú àgé àlùwàlá lọ́wọ́ bí mo ṣe bọ́ta báyìí ni mo bá rí nǹkan ọ̀hún lọ́ọ̀kan. Mo wá ní kí wá leléyìí, ṣé àwọn ọmọ yìí ò palẹ̀ mọ́ wọlé lálẹ́ àná ni àbí èwo ló tó wà lọ́ọ̀kan yìí? Ni mo bá súnmọ́ ohun tí ń bẹ lọ́ọ̀kan yìí. Ẹ wá bi mí lérè yín pé kí ni nǹkan ọ̀hún tí ń bẹ lọ́ọ̀kan tí mo rí ránṣẹ́? Bí n bá níná ń jó lérí omi ẹ̀yin kàn pé kí n lọ kírú rẹ̀ wá. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Ẹ̀yin aráalé, ohun tí mo rí lọ́ọ̀kan yìí bí mo ṣe súnmọ́ báyìí ìpèsè ni mo mà rí o. Bóyá kò yé àwọn ẹlòmíì dáadáa. Ẹbọ kàǹkà tí ń kagún láyà òun ni mo rí lọ́ọ̀kan lẹ́nu ọ̀nà tó wọnú ìpákà mi, lẹ́nu ọ̀nà tó wọnú àgbàlá mi. Mo wo ẹbọ yìí títí mo sì rẹ́rìn-ín. Mo ní kí ló ṣe àwọn ará bí yìí? Èyí ti jẹ́ ìran egún ní jẹbọ. Ṣé mo sọ fún wọn pé mo ní ẹyẹ egún tí mò ń sìn níbí ni tí ẹ fi gbé ẹbọ wá ká mi mọ́lé? Mo wá ròyìn pé kí ni kí n ṣe báyìí o? Nǹkan náà wá sọ sí mi lọ́kàn yìí pé jẹ́ kí n pa àwọn ìyá mi. Bí mo ṣe yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lápò rèé ni mo bá pe àwọn ìyá mi tí mo fi ọ̀rọ̀ yìí tí mo fi tó wọn létí. Ẹ gbọ́ ná kí ni ohun tí àwọn ìyá mi sọ gẹ́gẹ́ bí àmọ̀ràn. Mò ń bọ̀ mi tí dé. Àní bí mo ṣe pẹ́ màmá, mo ní ẹ̀ló màmá. Màmá ní ẹ̀ló ọmọ yìí, bó o ní? Aya mi ń kọ́? Àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀? Mo ní dáadáa la wà. Báwo lẹ̀yin náà wà sí? Àní àdúpẹ́. Màmá ṣàdúrà fún mi pé yóò dára fún ẹ, yóò mọ̀ ju ẹ ṣe. Abẹ́rẹ́ rẹ yóò mọ̀ lọ́kànnà tó dín mọ́kùn. Ìwọ ti jáwé gbégbé, ó di dandan kí wọ́n gbére wá bá ẹ. Ìwọ ti jáwé ewúro, ó di dandan kí wọ́n mọ mú tiẹ̀ rò. Ojú ìpọ́n ṣe kí ṣe mọ́là lẹ́nu kan ṣá. Màmá súre fún mi ní bìbà, mo sì ń ṣe àmín. Màmá wá ní ó mà ṣọwọ́ ọ̀dájí kùtù, ṣé ò sí? Mo ní màmá ó mà ṣí, kọ́dà ìdérí rẹ̀ tún ṣí sọnù. Màmá ní kí ló ṣẹlẹ̀? Kábíyèsí Ọlọ́run. Mo sọ fún màmá, mo ní bí mo ṣe jí ní ìsìn ni mo bá ìpèsè kan lẹ́nu ọ̀nà mi o. Màmá ní kí ló wí? Mo ní mo bá ìpèsè kan lẹ́nu ọ̀nà mi ni bí mo ṣe jí ní ìsìn. Màmá rẹ́rìn-ín, ó ní ìwọ sọ fún wọn yín pé òun sin ẹyẹ gúnlé rẹ ni. Mo ní kó máa yé mi, ìlẹ́yẹ gúnlé, mo sì gbọ́ yín pé ìran egún ní jẹbọ̀. Màmá ní wo ọmọdé yìí, ọmọ tó ṣe nísìn. Mo ní màmá mi ò mọ̀ náà ni mo fi ní kí n pè yín. Màmá wá fún mi ní àwọn ọgbọ́n kan wípé kí n lò. Ẹ gbọ́ ná àwọn ọgbọ́n ò ní màmá fún mi pé kí n lò. Ìgbà tí mo lo àwọn ọgbọ́n yìí kí ló padà ṣẹlẹ̀? Ayé tótó, ayé àkàmàrà. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Màmá sọ fún mi pé madé yìí bẹ̀rẹ̀ gbé kó sọnù sígbó. Mo ní màmá ẹbọ kàǹkà tí ń kagún láyà mọ́ leléyìí. Ẹ̀rù ń bà mí o. Ni màmá bá ní madé yìí akin ni ọ́, ọmọ ayé ni ọ́ pẹ̀lú. Kí ni dẹ́rù bà ẹ́? Mo ní màmá bọ́mọdé bá débi ẹ̀rù ńlá ti bà á. Màmá ní fọkàn balẹ̀, kò sí ohun tí ó ṣe ẹ́. Bẹ̀rẹ̀ gbé kinní yìí kó sọnù sígbó. Nǹkan kan ò lè ṣe ọ́ torí tá a bá jẹ̀kọ̀ a máa ń darí jèwe ni. Mo ní ṣé lóòótọ́ màmá? Màmá ní òkè jẹ́ ká ṣe báyìí. Ṣèbá àfáà ni ẹ́. Ọ̀dà tí ọwọ́ ọ̀tún rẹ̀ ka àyà tárìkùrìsíù sínú rẹ̀. Ó yẹ kó ti yé àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ lórí ìkànnì yìí. Màmá ní kí n ka àyà tárìkùrìsíù sọ́wọ́ ọ̀tún mi.
kí n ka làkọ́díjákùn sọ́wọ́ òsì mi kí n wá pa gbogbo rẹ̀ pọ̀ kí n wá fi bọ́ ojú mi látòkè títí wálẹ̀ kí n wá bẹ̀rẹ̀ gbé kinní yìí kí n sọnù sínú igbó. Mo ní màmá ṣé lóòótọ́? Màmá ní ṣe ohun tí mo ní kó o ṣe ná. Mo ní òkè bó bá ṣe jẹ́ màá pè yín padà. Ni mo bá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bí mo ṣe pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ báyìí ni mo bá tẹ ọwọ́ ọ̀tún mi. Ni mo bá ka Allahu la ilaha illa huwa al-hayyul qayyum mo kà á délẹ̀ sọ́wọ́ ọ̀tún mi. Ni mo bá tẹ ọwọ́ òsì mo ka laqad-jā'akum rasulun min anfusikum mo kà á sọ́wọ́ òsì. Ni mo bá pa gbogbo rẹ̀ pọ̀ mo fi bọ́ ojú mi látòkè fi wálẹ̀. Bí mo ṣe bọ́ ọ báyìí ǹjẹ́ kí n bẹ̀rẹ̀ kí n gbé ìpèsè yìí kí n sọnù sígbó. Kábíyèsí Ọlọ́run mo mọ̀ ré mọ̀ o. Àṣé lóòótọ́ ni pé àìrìnjìnà láìrábòkè ọ̀kẹ́rẹ́ béèyàn bá rìn jìnnà yóò rẹjà tó yarọ̀ nínú omi. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ nígbà tí mo fẹ́ gbé ìpèsè yìí mò ń bọ̀ mí tí ì dé. Àní bí mo ṣe bẹ̀rẹ̀ wípé kí n gbé ìpèsè yìí kí n sọnù sígbó ló bá di vim. Kò yé yín ló bá pòórá ìpèsè yìí pòórá ẹbọ yìí disappear. Èèmọ̀ níjọ lójú mi kò ṣẹlẹ̀ rí lójú mi. Nínú àwọn fíìmù Yorùbá ni mo sábà máa ń rí kò ṣẹlẹ̀ lójú mi báyìí rí. Mo fò sẹ́yìn mo yọ ẹsẹ̀ bíi 3 sẹ́yìn mo wá wọ̀ tún mò ń wò sí. Kí ni ṣẹlẹ̀? Ibo ni ìpèsè yìí wà? Ibo ló gbà lọ? Kábíyèsí Ọlọ́run ni mo bá yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lápò ni mo bá tún pe màmá padà. Mo ní ẹ̀ló màmá. Màmá ní bó ni mọdé yìí ṣó ti sọnù sígbó? Mo ní sọ kí nínú ọ̀rọ̀ mọ̀ tí bábò mi yọ o màmá. Màmá ní kí ló ṣẹlẹ̀? Mo ní ẹbọ yìí mà disappear ni. Màmá ní disappear kí ní jẹ́ bẹ́ẹ̀? Mo ní ẹbọ yìí mà ti pòórá mi ò rí gbé sọnù. Màmá rẹ́rìn-ín màmá wá pàṣàmọ̀ kan yín pé ẹgbẹ́ ta ní jẹun tájá ń jòrò ẹgbẹ́ oníyọ̀rọ̀. Àìfẹ́nipẹ́ni àìfẹ́niyàn péyàn tí mo ara oko sábà ń tẹ́wọ̀lú ẹgbẹ́ oníyọ̀rọ̀. Mo ní màmá kí ní ṣẹlẹ̀? Màmá ní mọdé yìí fọkànbalẹ̀ kò sí nǹkan tí ó ṣe ẹ́. Ìwọ ti dọmọ àgbà. Wọ́n wá dán ẹ wò ni wọ́n wá yẹ̀ ẹ́ wò ni wọ́n fẹ́ mọ bó ti tó wọ́n fẹ́ mọ bí tó fẹ̀yìntì sí. Mo ní màmá àwọn wo ni? Kí náà ni mo ṣe? Kí lèmi àti wọn jọ dàpọ̀? Màmá ní wò ó sáà ti fọkàn tiẹ̀ balẹ̀. Mo ní màmá ẹ dákun mo fẹ́ mọ àwọn ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí. Kí ni tí mo rà nígbà àwọn tí mi ò sanwó? Màmá ní wò ó fọkàn balẹ̀ màá bá ẹ ṣèwádìí gbogbo rẹ̀. Àmọ́ nǹkan kan ni mo fẹ́ kó o ṣe fún mi. Dá ètò dúró lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí lórí YouTube. Má ṣètò kankan mọ́ lórí YouTube lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá ti tásìkò màá jẹ́ kó o mà. Ẹ̀yin aráalé ìdí rèé tẹ́ ẹ fi gbóhùn mi lórí ìkànnì yìí láti bí oṣù kan sẹ́yìn. Ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé tí màmá bá padà fún mi lésì ó di dandan kí n ná sétí gbọ́ ẹ̀yin ọmọ aráyè torí pé ìrírí ayé kan tún leléyìí náà. Gbogbo èyí tá ń gbé wá fún yín tàwọn èèyàn kan tó ṣẹlẹ̀ sí wọn náà ni èyí tó ṣẹlẹ̀ sẹ́mi yìí náà ó yẹ kí n ná sétí gbọ́ yín. Gbogbo bó bá ṣe ń lọ gbà ó di dandan kí n máa fi tó yín létí. Náà ni mo fi ń bẹ̀rẹ̀ ìpè. Ǹjẹ́ mo ní ìgbéraga ṣá? Ǹjẹ́ mo ní àfojúdi ṣá? Ǹjẹ́ mo máa ń garú? Ǹjẹ́ mo máa ń gapá? Náà ni mo fi ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin aráalé. Kò sí tìjú ń bẹ̀. Ẹ tọ́ mi sọ́nà. Ọmọ yín ni mí, àbúrò yín ni mí, àná yín ni mí. Àjọlẹ̀pọ̀ náà ni, àjọwàpọ̀ náà ni. Ibi tí n bá kù sí, ẹ dákun ẹ mọ tọ́ mi sọ́nà. Ní báyìí mo ti dé sí yín lọ́rùn lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV yìí. Àwọn ètò ọlọ́kanjọ̀kan lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí. Àtórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV yìí àtórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún mo ti dé sí yín lọ́rùn. Ẹ kú àmójúbà Ohun Ìfẹ́ SOMIDA lẹ́ẹ̀kan sí lórí ìkànnì tá a wà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àní ẹ bá wa wo bí pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ ṣé subscribe lẹ mọ́ ń pè sí yìí tó bá tún kù ní pupa ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun tó bá ti di funfun báyìí
ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbádùn rẹ̀ ẹ máa bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́ẹ̀sì tó máa bá wa pín fún àwọn èèyàn yín kí àwọn náà kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí láti máa jẹ àǹfààní ọlọ́kanjọ̀kan lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá ní ìpolówó ọjà àbí ìkéde àbẹ́ ẹ fẹ́ káyọ̀ mọṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ pé ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ jẹ́ á pàdé lórí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún lórí àkọ́tún ètò bọ̀dá ọ̀dẹ̀ tá a ti ń bá bọ̀ lọ́hùn-ún. Kí ló ṣẹlẹ̀ láàrin Túnjí àti Àṣàbí? Ẹ jẹ́ á fìpàdé sọ́hùn-ún ní kòpẹ́kòpẹ́. Ẹ ṣeun, ẹ kúfẹ̀ẹ́. Ẹ̀yà àgbè mi ṣetán rè ìlú Ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rè ìlú Ìkọsùn, lékèlékè mi ṣetán rè ìlú Ìkẹfùn. Mi máa fẹ́ lé ìṣèlọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní màá wá, ẹ̀yin ní màá bá, ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tarùn. Ìpàdé mi àti ó tún di lórí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún lórí àkọ́tún ètò bọ̀dá ọ̀dẹ̀ tá ń bá bọ̀. Títí ìgbà tá a tún mọ pàdé níbẹ̀, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.